gobe sati guda kenan ranar alhamis kenan. tó bá di ọ̀la ó máa pọ́sẹ̀ kan lọ́jọ́ náà tí nǹkan yìí ṣẹlẹ̀ báwọn ṣe dé láti ibi táwọn ti lọ kírun. Yawwa mun yi wanka kenan mun 24 years ina kake da zama ni a nan bashar kenan Gbóṣeré ló ń gbé Bakali ní Gbóṣeré. Aiki me kake? leburanci. Iṣẹ́ labourer ló ń ṣe. So me ya faru? Sana mun dawo daga wajen aiki bayan sallar magariba kenan. Yaushe kenan? Ranar gobe abinci mun yi sallah mun je mun kwanta. Àwọn ti jẹun tán, àwọn ti kírun, àwọn ti lọ dùbúlẹ̀ láti sùn. Bacci ya ɗauke mu a lokacin nan sosai. Àwọn tẹ̀ ti sùn. Ya zuwa can sai shi wannan kenan sai zo ya bubbuga mana kofa. Wani Shi wannan lójú oorun yẹn làwọn wà tẹ́ni ti dé tó ti wá kanlẹ̀kùn máwọn lórí. ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa ní ìkànnì Ajíyára Malifa TV. ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. tí ẹ bá gbàgbé lánàá la fi lára àwọn ìfiléde ilé tí iléeṣẹ́ ọlọ́pàá filéde fún wa náà lẹ ti wò lánàá yẹn. gẹ́gẹ́ mo ti sọ wípé tó bá di lálẹ́ òní ẹ tún rí mi gbọ́. ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó gbá ilẹ̀ ilé tí wọ́n ní wọ́n sin ọmọ kékeré ọmọ ọdún 13 ilé tí ogun ọmọ náà sí ìfọ̀rọ̀wérọ̀ rí lẹ́nu rẹ̀ ṣùgbọ́n èdè Hausa ló sọ ṣùgbọ́n àti tú sí èdè Yorùbá ẹ máa bá wa ká lọ. mun sallah mun je mun kwanta. Àwọn ti jẹun tán, àwọn ti kírun, àwọn ti lọ dùbúlẹ̀ láti sùn. Bacci ya ɗauke mu a lokacin nan sosai. Àwọn tẹ̀ ti sùn. Ya zuwa can sai shi wannan kenan sai zo ya bubbuga mana kofa. Wani Shi wannan lójú oorun yẹn làwọn wà tẹ́ni ti dé tó ti wá kanlẹ̀kùn máwọn lórí. Ka san sunan shi waye wanda ya zo ya buga maka kofa? gashi nan. Me sunansa? Gaskiya ni ainihin sunan na ne ban sani ba. Mu dai da oga muke kiran shi. Ọ̀gá kúkẹ́ kiran shi. Eh. Ọ̀gá làwọn mọ̀ sí bọ̀ ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn yìí òun lẹni náà tó wá kanlẹ̀kùn máwọn lórí táwọn fi jí látòjú oorun. Kuka tashi fa? Yawwa da muka fito sai ce mana mu ɗauko cebur. Muka ɗauko cebur muka taho da shi. To mutuwa aka yi ashe to Wai ku dauko mene? cebur kenan wannan na kwasar ƙasa. Ìgbà tí àwọn jí ó wá ní káwọn gbé trọ́bẹ̀ ló fẹ́ pè, wá ní káwọn gbé káwọn tẹ̀lé òun wípé ẹnìkan kú. Yawwa to dama da ke inda aka yi mutuwa makwabtanmu ne haka sai muka je wurin ma an fara haka sai ya nuna mana ce ga inda za mu haka nan. Ó wá lọ fi ibì kan hàn àwọn wípé ibi tí àwọn máa gbẹ́ nì. Da muka Ina ne wurin da ya nuna muku? Gida ne ko ina? cikin gida ne. Cikin gida inú ilé níbi tí ó lọ fi hàn àwọn yẹn. Ibi táwọn èèyàn ń gbé ibẹ̀ hàn wọ́n pé káwọn máa gbẹ́ bí wọ́n fẹ́ sin èèyàn síbẹ̀. Yawwa da muka gama mun yi hakan nan da muka gama hakan nan mun kammala sai muka fito sai muka zazzauna. Àwọn ti gbẹ́lẹ̀ tán ti lọ jókòó. Dan mu a wannan lokacin ma ko dai jiran kuɗin da za a ba mu kuɗin haka muke jira to sai aka ce ma in aka sa gawa mu za mu fito sai muka jira. Àwọn retí kan fáwọn lówó ilẹ̀ táwọn gbẹ́ wá ní káwọn ṣì ní sùúrù nítorí pé tán bá ti sin ẹni yẹn tán àwọn náà làwọn ṣì máa bò ó. Sórí ìdúró yẹn làwọn ṣì wà táwọn retí. Yawwa sai da shi wannan oga ke wanda muke tare da shi akwai yaron shi wanda suke tare da shi sai suka zo da wani abu kenan a hannun shi yaron na ya riko shi a hannun shi da kuma tsumma an ya koma shi tsumma. Yaron aihuwan shi? A'a bi ma'ana kamar dai aboki haka. Ibi táwọn tí ń retí yẹn ni ẹni táwọn ń pè lọ́gàá tó jókòó tí òun ibẹ̀ lòun àti ẹnìkan ti dé wọ́n mú nǹkan kan dání lọ́wọ́ wọ́n dé wá bá wọn níbẹ̀. Sai aka sa abu cikin rami. Da aka sa cikin rami. A cikin rami da kuka harka? A cikin rami da muka haka ba. Sai aka sa wannan tsumma. Ka san me ne suka sa a cikin rami? Wallahi ban san ko menene ba. Okay, wọ́n wá gbé nǹkan kan dé. Wọ́n àtẹnitọ́jọ́ dé yẹn. Wọ́n wá kó sínú ihò ibi táwọn gbẹ́ yẹn. Àwọn ọmọkọ tó wà nínú wọ́n ti dì wọ́n ti gbé wọ́n ṣáà kó mọ́nú ihò táwọn ti gbé tẹ́lẹ̀ yẹn.
da suka sa shi sai suka sa mu muka rufe aka ba mu wannan cibar muka rufe duka àwọn ní káwọn máa bò àwọn dẹ̀ bò da muka gama sai muka zauna mun zauna zaman jiran a ba mu aikin mu kenan mu koma mu je mu kwanta lẹ́yìn táwọn bò tán àwọn ṣì lè ti kọ́ fáwọn olówó iṣẹ́ táwọn dẹ̀ ṣe káwọn lè padà wọlé àwọn lọ sùn. sai aka dan jira lokaci tun haka ba a ba mu kuɗi ba. àwọn pẹ́ lórí ìdúró yẹn títí wọ́n fáwọn ní owó. zuwa can kuma sai shi oga wannan da shi da yaran nashi sai muka ga sun zo da wani abu a cikin tabarma sai muka ce shi na ce gbàkàtà ibi táwọn tí ń retí yẹn náà ni ọ̀yin táwọn pè lọ́gàá ẹ̀ ló ti wá dé pẹ̀lú ẹni tó ń jọ ń rìn yẹn àwọn wá rí tó ń gbé kankan dé tó ń bò mọ́nú ẹni. sai to dama da ke mu uku ne da ni da dan uwana shi wannan kenan shi wannan ya riko gaba yaron nashi ya riko baya to mu da wannan abun daidai na dole aka yi mana sai aka ya kirawo mu ya ce ni na kama gefe ɗayan abokin tafiya ta ya kama gefe shi kuma karamin wanda bai tare da shi sai aka ga wanda cikin tabarma ko kuka dauka shi su suka fuka zo da ita mun yi tanin ma kawai dai an suka kawo a gidan nan mun riga da an kammala mun tunanin an kammala komai sai muka ga an bude wannan abu da gaba sai muka ce na ce to wannan a zuciya ta ce wannan da aka rufe dama ba gawa ba ce ba. ìgbà tí wọ́n gbé tí nǹkan tó ń gbédé nínú ẹni yẹn àwọn wá yé àwọn lẹ́nu pé kí ni nǹkan tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbédé nínú ẹni pé àwọn rò pé òkú náà ti jù sínú kíní táwọn bò tẹ́lẹ̀ ni. sai shi wannan kenan ya kirawo mu sai shi ya daga gaba yaron shi ya daga gaba ni kuma sa da ni dan uwana muka rike gefe da gefe haka kamar sa nan kuibi haka kowa ya rike sa hannu ya rike na haka. so ẹni yìí àtẹni tó ń jọ rìn yẹn ni wọ́n jọ gbé ẹni tó gbédé nínú ẹni yẹn wọ́n jọ gbédé ẹni yìí gbé ní orí ẹni kejì náà gbé níbi ọwọ́ ẹsẹ̀ wọ́n wá ní kí àwọn àti ìkan nínú àwọn táwọn jọ gbẹ́lẹ̀ yẹn pé káwọn náà gbé lẹ́gbẹ̀gbẹ̀ méjèèjì àwọn náà bá wọn fọwọ́ sí àwọn jọ gbé ẹ̀kú kọ̀dọ̀ kà pa ìdájọ́ sai muka yi tafiya ni na yi tunanin mako cikin wani gurin za a yi daki za a sati ko dai wani abu haka sai muka ga ana ta tafiya na ce báwọn ṣe wá ń gbé lọ táwọn ṣàn lọ táwọn ń lọ nìyẹn o. to tsakaninmu da ruwa zai yi daga farkon option nan zuwa ƙarshen-ta. ìrìn táwọn rìn á tó láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ dé parí building. sai aka aje sai suka ce mu aje ta. wọ́n bá ní káwọn gbé sílẹ̀. da suka samu ka aje ta shi suka bude ta táwọn wá gbé sílẹ̀ náà wá ṣí aka sassare mata hannu. wáyé sassare shi wannan shi ya sassare hannu. ìgbà yẹn lẹ́ni wá bẹ̀rẹ̀ sí ní dù. bacin an gama wannan ina da ina ne ya sare duka hannuwa hannu biyu duka hannu biyu da me ne ya sare adda ce wá mú àdá ló wá fi bẹ̀wọ́ méjèèjì. bacin sun gama wannan kawai duk abin da suka ce mana mu koma gida suka ce mana mu tafi da muka tafi mun je mun koma cikin gida. bayan da aka sare a wurin ne suka ce ku koma gida. suka ce mu koma ba. ibi tán ti ṣá ọwọ́ yẹn tán ti yọ àwọn ọwọ́ yẹn ìgbẹ́ náà ti ní káwọn wá máa lọ́n ti tàwọn òun àtàwọn táwọn jọ gbẹ́lẹ̀ táwọn wá sísìn wọn gbé òkú yẹn débẹ̀ ìgbẹ́ náà ti ní káwọn máa padà lọ́n ti tàwọn. yau da muka koma gida mun je mun shiga cikin gida mun daddore jikinmu. lokacin an biya ku kuɗi. hai ko fiska ba ba mu har zuwa yanzu. báwọn ṣe padà sílé nìyẹn wọn á bí pé ṣé wọn ti wá fún wọn lówó iṣẹ́ wọn nígbà yẹn wọn tí ì fún àwọn títí dé báwọn ṣe sọ̀rọ̀ wọn tí ì fún àwọn lówó iṣẹ́ àwọn ṣàpadà sílé. da muka je mun kwanta muna cikin bacci san wajen irin misalin karfe 3 na dare kenan sai muka yi cikin gidanmu ya cika da surutu ashe wai irin yan garejin nan ma'aikatan haka na unguwa haka. àwọn wá wà nílé àwọn ti padà sílé àwọn ti padà pé káwọn lọ sùn tó nǹkan bí aago 3 lọ́wọ́ òru rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo yẹn wá jẹ́ bí àwọn tó ń ṣiṣẹ́ gáréèjì wọ́n ṣáà ti pọ̀ nínú compound àwọn ṣáà ń gbọ́ ariwo yẹn tó pọ̀. muna cikin ɗaki muna bacci kawai ne muka ji an turo kofa kawai sai aka kama bugu mu kawai mu tashi. ibẹ̀ wọ́n ti ṣí ilẹ̀kùn àwọn ní tipá wọ́n ti ní káwọn ojú lè jáde wá. suka fito da mu nan waje kenan kofar gidan kawai duka ne kawai suke ta sama. wọ́n jáde sí tàná bẹ̀rẹ̀ sí ní nà àwọn. wannan ya doke mu tana wannan ya doke mu tana wayoyin mu ma duk suna hannun su kudi na ma akwai kudi na ma suna gurin su. me ye dalilin bugun da suka yi muku? a ina dalilin faruwar wannan abin ne ko da abin ya faru wannan abin ne a
tunani shi ne ba dai sa ko da aka gama sai aka ce shi ya sa muka kama da mu aka sa mu shi ya sa muka kama da yi wannan da sai kuma hukun shi ne sa ṣùgbọ́n àṣẹ wá àwọn síta nínú ilé àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ sí ní na àwọn bayan da suka buge ku fa na suka ke sai suka ɗauke mu a mashin aka kawo mu can station can ta fakali kenan nan ma shi a nan ma muka same shi police station kọ́ yìí náà police station ba lẹ́yìn tó ti na àwọn ọmọọṣẹ́ wa gbá wọn sórí ọ̀kadà wọ́n wá gbá wọn lọ sí police station amma a ganin ka da idon ka gani wannan da kuke kira oga shi ya sare hannu shi ne yaro mace ne gawan ko namiji wallahi hajiya wani ne in na furta miki na yi karya ban sani ba mace ce ko namiji wannan sani daidai sai Allah a dai ni dai ban san komai ne ba ohun ọmọ bóyá ọkùnrin ni òkú yẹn àbóbìnrin ṣùgbọ́n òun fi ojú òun rí bí ọ̀gbẹ́ni táwọn pé lọ́gàá yìí ló ṣe fi àdá tó fi gé ọwọ́ méjèèjì kú náà ní àwòrán kẹ́lẹ̀ ní wọ́n kàn sí kú náà ní àwọn mẹ́ta òun àti àwọn táwọn jọ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn mẹ́ta làwọn òun àtàwọn méjì mi no òun àtàwọn méjì mi wọ́n jẹ́ mẹ́ta àwọn Hausa mẹ́ta bẹ́ẹ̀ pẹ̀lú Ògìdán àti sójà Ògìdán àti ẹnìkan olóhùn bẹ́ẹ̀ ni yẹn bọ̀ tó ń ṣàrí Ògìdán pẹ̀lú ẹnìkan. ai magana iya take nan sai wanda da aka zo su iya take nan ibi tó ń rí mọ nìyẹn o bí wọ́n ṣe náà wọ́n tọ́kọ̀ àwọn lọ sí station nìyẹn.